Jésù bá aṣọ bàbá ẹ̀ nínú jẹ́. Ògbólógbò onírọ́ òní Muhammad. Number 2, ògbólógbò kírímínà òní Muhammad. Ẹni tó lè fẹ́ ọmọ ọdún 6 tó bá sùn lọ́mọ ọdún 9 kírímínà ni Ànábì Muhammad. Ògbólógbò ọ̀bàyéjẹ́ ọ̀dàlúrú apànìyàn òní Ànábì Muhammad. Ẹni tó fẹ́ fọfàyà lélẹ́yìí o, àṣírí rèé. Fẹ́ ìyàwó tó rọ bàbá ìyàwó ní ọtí yó tẹ́lẹ̀ lọ mú jókòó ẹni tí wọ́n fẹ́ fi fún tí wọ́n fi tipátipá tí wọ́n rọ bàbá ìyàwó ní ọtí yó. Ògbólógbò ọ̀daràn ni Muhammad, ẹni tó kí ọ̀gá rẹ̀ tó tó ẹ̀gbẹ́ ìyá rẹ̀ mọ́lẹ̀ tí ń bá ṣiṣẹ́ tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bàsùn tó fẹ́ ní ìyàwó. Ògbólógbò olè ní Ànábì Muhammad. Ọ̀rọ̀ tí bàbá Takutijesu sọ yìí ó wáyé látàrí ohun tí Ustaz Adegunwa sọ nípa Jésù, tí Ustaz yìí tú Bíbélì lọ́nà òdì tí wọ́n sì sọ àwọn ọ̀rọ̀ kùngbákùngbé nípa Jésù. Ẹ wo ọ̀rọ̀ ìjà ìsìn wa ń lọ fáàfáà báyìí o, nítorí bàbá Takutijesu tú àwọn àṣírí tó pọ̀ rẹpẹtẹ nípa Anobi Muhammad tí àwọn mùsùlùmí nínú fọ́nrán yìí, tó fi jẹ́ pé àwọn nǹkan tí bàbá yìí tú nípa Anobi Muhammad yìí ó lágbára o, ó kọjá bẹ́ẹ̀. Ẹ wo ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá Takutijesu nínú fọ́nrán, nítorí bàbá yìí sọ gbogbo bí àwọn ti ṣe bẹ̀ àwọn ará bí yìí tó, tí àwọn kìrìsìtẹ́nì ti bẹ̀ wọ́n, táwọn oníṣẹ̀ṣe bẹ̀ wọ́n pé kí wọ́n dákẹ́jẹ́ lórí ọ̀rọ̀ pé à ń bú ẹ̀sìn ẹlẹ́sìn. Ẹ wo ìgbà wo lọ̀rọ̀ ẹ̀sìn yìí, ìgbà wo ló fẹ́ parí tàlàáfíà fẹ́ wà? Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá Takutijesu. Welcome to Crossblog X TV. Remember to like, share, and follow us. Ọmọ mú. Èéṣe tí ìwọ fi ṣe wá bẹ́ẹ̀ ṣáàwó. Ọmọ ọ lè sọ pé òun yé lọmọ ọgún. Èmi kọ́ ọkùnrin bẹ́ẹ̀ bá bù ni o. Jésù bá aṣọ bàbá ẹ̀ nínú jẹ́. Báìbù sọ wípé ọmọ ìbànújẹ́ ìwọ Jésù yìí o. Nígbà tó ní Jésù. Á ṣe wọ́n. Ìyá ẹ̀ bíi pé ọmọ kí ló dé? Kí ló tó sí ó tó dààmú wa báyìí? Ọjọ́ mẹ́ta la fi wá kiri. Ògo mà ní fọ́lọ́run lókè ọ̀run o. Mo kí gbogbo ènìyàn, gbogbo ojú, gbogbo ọkàn, gbogbo ẹni tó lórí ọ̀fẹ́ àti gbọ́ mi. Mo lérò pé gbọ́ fídíò Ustaz yìí dáadáa. Jésù jẹ́ ọmọ bú, ọmọ ìbànújẹ́, ọmọ ìta, ọmọ gáréjì. Bíbélì ló sọ bẹ́ẹ̀. Pé akẹ́ bá mi tún gbọ́ dáadáa. Jésù ọmọ ìbànújẹ́ fún àwọn ìyá rẹ̀, ọmọ bú, ọmọ ìta, ọmọ gáréjì. Ẹ lè béèrè fún fídíò ẹ o, kẹ́ ẹ lọ sórí péjì Ustaz. Torí gbà ẹ máa sọ fún pé wọ́n kọ́ tiẹ̀ ni, wọ́n rẹ́ ni, wọ́n gé ni, wọ́n kún ni. Mo lérò wípé ọ̀gbẹ́ni ló ń búra lọ́jọ́ wò pé òun ò jẹ́ fẹnu burúkú kan Ànábì Ìsá ti ṣe Jésù, bóun bá ṣe báyìí ní kórí fún un. Tí brọ́dà wọn náà Malam Adépọ̀jù tí àwọn náà fẹ́ pèsè pé ẹnikẹ́ni tó bá fẹnu bí kan Jésù báyìí ló máa rí fún un. Tó wọn àtáàkì personality mi ò ní àtáàkì personality wọn. Wọ́n ń bú ẹni tí mo gbàgbọ́, wọ́n ń sọ̀rọ̀ òdì sí ẹni tí mo gbàgbọ́. Dandan ni kémi náà bá wọn wá. Ṣùgbọ́n kí n tó bá wọn wá, ẹ jẹ́ n clear fún yín, ṣé lóòótọ́ ni Bíbélì pé Jésù ní ọmọ bú? Bíbélì pé Jésù lọ́mọ ìbànújẹ́. Bíbélì pé Jésù lọ́mọ ìta, ó pè lọ́mọ gáréjì. Nínú ìwé Lúùkù náà ti kà chapter 2
from verse 1 máa tún kà dé 49 bóyá ìbá wa rí ibi tó wà ẹ lè fi ránṣẹ́ sí mi pé lóòótọ́ ní tí wọ́n kà yẹn òótọ́ ni wípé bíbélì ló pe Jésù lọ́mọ bú àtọmọ ìbànújẹ́. Àwọn òbí rẹ̀ a sì máa lọ sí Jerusalem ní ọdọọdún ní sí àjọ ìrékọjá 42. Nígbà tó sì di ọmọ ọdún 12 wọ́n gòkè lọ sí Jerusalem gẹ́gẹ́ bí ìṣe àjọ náà. 43. Nígbà tí ọjọ́ wọn sì pé tí wọ́n ń padà bọ̀ ọmọ náà Jésù dúró lẹ́yìn ní Jerusalem, Joseph àti ìyá rẹ̀ kò mọ̀. 44. Ṣùgbọ́n wọ́n ṣe bí ó wà ní ẹ̀gbẹ́ wọn, wọ́n rin ìrìn ọjọ́ kan, wọ́n wá kiri nínú àwọn ará àti àwọn ojúlùmọ̀ wọn. 45. Nígbà tí wọn kò sì rí, wọ́n padà sí Jerusalem, wọ́n ń wá kiri. Luke 2:46. Ó sì ṣe lẹ́yìn ijọ́ mẹ́ta wọ́n rí i nínú tẹ́ḿpìlì, ó jókòó ní àárín àwọn olùkọ́ni. Ìyẹn jẹ́nu gáràjì àbí? Ó ń gbọ́ tiwọn, ó sì ń bi wọ́n léèrè ọ̀rọ̀. Verse 47. Ẹnu sì ya gbogbo àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ rẹ̀ fún òye àti ìdáhùn rẹ̀. 48. Nígbà tí wọ́n sì rí, a sì ṣe ìyá rẹ̀ sì bi léèrè pé ọmọ èéṣe tí wọ́n fi ṣe wá bẹ́ẹ̀. Wọ́n rí, a ṣe ìyá rẹ̀, sáàwó bàbá rẹ̀ àti èmi fi ìbínújẹ́ wá ọ kiri. 24. 2:49. Ó sì dáhùn ó fún wọn pé èéṣe tí ẹ̀yin fi ń wá mi kiri? Ẹ̀yin kò mọ̀ pé èmi kò lè má wà níbi iṣẹ́ bàbá mi. Now, the book of John 9 verse 4, ẹ jẹ́ agbọ́n tí Jésù rí verse ń bẹ̀ yẹn. John 9:4, ẹ lọ kà á wò. Èmi kò lè ṣaláì ṣiṣẹ́ ẹni tí ó rán mi nígbà tí í ṣe ọ̀sán. Òru ń bọ̀ wá nígbà tí ẹnìkan kò ní ṣaláì ṣiṣẹ́ mọ́. Jésù ó bẹ̀rẹ̀ ṣe bàbá rẹ̀. Rí àwọn àṣírí tó ń tú tí bàbá yìí ń tú ó lágbára. Of 12. Ó ń gbọ́ ẹ̀kọ́, kò fẹ́ bẹ́ bí Muhammad ṣe bẹ́ níbẹ̀kúbẹ̀ tó ń pa irọ́. Torí Muhammad onírọ́ ni. Muhammad olè ni. Ànábì Muhammad ni mo rí fàásì. Onírọ́ ni. Olópurọ́ wípé irọ́ mẹ́ta ló pa lórí wípé ta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ Mùsùlùmí. Ó ní Adam, ànábì Adama. Wọ́n tún pè Adam náà ní ànábì, pé ní Mùsùlùmí àkọ́kọ́. Ó tún fún fẹ̀rẹ̀, ó ní Abraham ni. Ó tún fún fẹ̀rẹ̀, ó lóun ní irọ́ di mẹ́ta. Now ẹ wo Abraham, kí má tiẹ̀ sọ kí má sọ nípa Adam. Ẹ wo Abraham sí ìgbé ayé Muhammad 2000 years ló wà láàrin wọn. Kó sọ fún apó ní Mùsùlùmí àkọ́kọ́, ògbólógbò onírọ́, ó ní Muhammad. Number 2, ògbólógbò criminal, ó ní Muhammad. Ẹni tó lè fẹ́ ọmọ ọdún 6 tó bá sùn lọ́mọ ọdún 9 criminal ni ànábì Muhammad. Ògbólógbò ọ̀bàyéjẹ́ ọ̀dàlúrú apànìyàn, ó ní ànábì Muhammad. Ẹni tó fẹ́ fẹ́ ìyàwó tó rọ bàbá ìyàwó ní ọtí yó, tí wọ́n dẹ̀ lọ mú jókòó, ẹni tí wọ́n fẹ́ fi fún, tí wọ́n fi tipátipá tí wọ́n rọ bàbá ìyàwó ní ọtí yó. Ògbólógbò ọ̀daràn ni Muhammad. Ẹni tó kì ọ̀gá rẹ̀ tó tó ẹ̀gbẹ́ ìyá rẹ̀ mọ́lẹ̀, tí ń bá ṣiṣẹ́ tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bàsùn tó fẹ́ ní ìyàwó. Ògbólógbò olè ní ànábì Muhammad, ẹni tó jí pátákùpá. Bí ó bá ti dùn yín kò dùn àwa náà rárá. Bó o bá bú ìyá mi màá bú ìyá, bá bàbá mi màá bú bàbá yìí. Bí òjò bí bá ṣe bẹ̀rù la bọ́mọ. Mo ti sọ fún ẹ̀yin tẹ́ súnmọ́ wa, ẹ fòwé lépo dí etí yín. Ẹ lè mú wa lọ́wọ́ dání
kò possible. Táwọn èèyàn yín bá ń lérí ogun tán ń lérí ìjà, ẹ jẹ́ kí wọ́n gbógun ẹ̀ ńlẹ̀ káwò bọ́yá kìrìsìtẹ́nì àbí oníṣẹ̀ṣe nìkan ni ó gbógun lọ. Arọ tó létí tó lójú tó ń dìtẹ̀ mára àdúgbò wípé kógun ó dé, ẹ mọ̀ bá wí ẹ mọ̀ bá jà, bógun bá dé arọ láti bọ́ tẹ̀ lọ. Àti bẹ̀yìn àti wíwíwí ẹ̀sà ní búburú ni. Nígbà tí Malam Yusuf máa ka tiẹ̀ ní Luke 6:1, Jésù sì wọnú oko àgbàdo alágbàdo lọ. Ẹ lọ wo Luke 6:1, ṣé wọ́n kọ síbẹ̀ pé Jésù wọnú oko àgbàdo alágbàdo lọ? Ó jalè ń bẹ̀ yẹn, ó jalè ń bẹ̀ yẹn. Olóṣè ní ọjọ́ ìsinmi, that's Luke 6:1. Ó ṣe ní ọjọ́ ìsinmi kejì lẹ́yìn èkíní, Jésù ń kọjá lọ láàrin oko ọkà, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì ń ya ìpè ọkà, wọ́n sì ń fi ọwọ́ ra jẹ. Kéèyàn dẹ̀ máa kàntí ò sí, ìwé yín ò yé yín, ìtàn yín ò yé yín, ẹ̀sìn yín ò yé yín, ẹ̀dẹ̀ ń bẹ̀sìn ẹlẹ́sìn jẹ́, ẹ̀ ń wọnú ẹ̀sìn ẹlẹ́sìn, bẹ́ẹ̀ sí ń bú kìrìsìtẹ́nì lẹ̀ ń bú oníṣẹ̀ṣe. Ẹ wo, kò nídìí kan bẹ̀ yín, kò nídìí kan rọ̀ yín, ẹ̀ ń so Gbangba télọ̀. Ẹ jẹ́ kájọ lọ mọ́ yíra wa mọ́lẹ̀. Ẹ̀ ń so níbẹ̀, ẹ̀ ń so níbẹ̀. Ìtàn tí yín ni ò da, Kùránì yín ni ò gbádùn. Àdàkọ kọ́pì láti inú Bíbélì ni. Náà tọ́jẹ́ wípé kọ́ gan tún forí gbálẹ̀, ìkọkúkọ ló tún kọ síbẹ̀. Ní abẹ́ àkóso bó ṣe wù kó lè rí, ẹ̀yin ènìyàn ẹ bá mi ṣe ẹ̀ kó kàn wọ́n lára. Bó ṣe ń sọmọ ẹyẹ bẹ́ẹ̀ ló ń sọmọ ẹranko. Kó tó fi abẹ́rẹ́ gún ènìyàn fi gúnra rẹ̀ wò, kó tó fi abẹ́rẹ́ gúngi fi gúnra rẹ̀ wò, rí bó ṣe ń rí. Gbogbo ẹ̀yin elépè múlẹ̀ ẹ wá kọ́mẹ́ǹtì kẹfùrí ara yín lọ gbé èpè tẹ́ bá kọ́mẹ́ǹtì lé lórí kó lè máa jẹ́ tìrandíran bàbá ńlá kú bàbá yín títí láéláé. Àmín. Ọ̀rọ̀ rèé o, ẹ̀yin èèyàn wa, ṣé ẹ ti gbọ́ àwọn àṣírí tó wá tú báyìí nípa ànábì àwọn mùsùlùmí gẹ́gẹ́ bí bàbá Takutijesu ṣe tú àwọn àṣírí yẹn? Kí ló sì fa ohun tí bàbá Takutijesu ṣe yìí gẹ́gẹ́ bí ẹ ṣe rí nínú fọ́nrán? Nítorí àwọn nǹkan tí Ustaz yìí ń tú nínú Bíbélì. Ṣé àwọn Ustaz yìí ń tú nínú Bíbélì? Ọ̀pọ̀ ìgbà náà ni àwọn ẹlẹ́sìn tó ń fà láfíà ti sọ pé kó ní kálukú dẹ̀ sí àmú, kéèyàn kan kó má sọ̀rọ̀ nípa ẹ̀sìn kejì. Ẹ̀yin èèyàn wa, drop comment and remember to like, share and follow us. Thanks for watching. À ń lọ fún ìpolówó ọjà, ẹ pè WhatsApp number page yìí. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù, ẹ máa rí ìyanu.